Báyìí ni ètò ìsìnkú bàbá Súlè Suebebe ṣe lọ nílùú Ìbàdàn nínú àgbàlá Gabriel Estate lónìí ọjọ́ Friday 21st of June ọdún 2024. Gbogbo àwọn mọ̀lẹ́bí ará ojúlùmọ̀ bàbá Súlè Suebebe ló péjú síbi ètò ìsìnkú ọ̀hún. Pàápàá ọ̀kan lára àwọn òṣèré tíátà Yorùbá, Bàbá Òtòlò tí gbogbo wa mọ̀ sí Bàbá Òtòlò, àwọn náà wà lórí ìjókòó níbi ètò ìsìnkú bàbá Súlè Suebebe. Kódà ọ̀pọ̀ gan ló sì ń sọ dáadáa nípa olóògbé Súlè Suebebe. Àwọn ọmọ ṣe ni wọ́n ń wa omi ẹkún mu wọ̀rọ̀wọ̀rọ̀ tí inú wọn sì ń bàjẹ́ látàrí ikú olóògbé náà. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ díẹ̀ látẹnu àwọn ọmọ àtẹbí àtàrà àti Bàbá Òtòlò tó jẹ́ òṣèré tíátà Yorùbá nípa olóògbé Súlè Suebebe. Kọ́lọ́hún kó dákun kó bá wa fi ọ̀run kó bá wa fi kẹ́ bàbá Súlè Suebebe. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ lára bí ètò ìsìnkú ọ̀hún bí ó ṣe lọ lónìí ọjọ́. ọ̀pọ̀ àkóónú Ọlọ́run fún bàbá lórí ọ̀fẹ́. Bàbá ní ọmọ ọkùnrin, bàbá dẹ̀ ní ọmọ obìnrin. So ní báyìí a ó fi orí ọ̀fẹ́ sílẹ̀ fún àwọn ọmọ bàbá ẹni tí wọ́n ti fi rán láti sọ díẹ̀ lára àwọn ìtàn ìgbé ayé bàbá ní àkókò. Orúkọ Jésù yóò dára fún wa. Àmín. So a retí ká ní ẹbí ti fi rán láti sọ̀rọ̀ nípa ìtàn ìgbé ayé bàbá. Ìwádìí síwájú bàbá. Ẹjọ́ jẹ́ kí wọ́n kọjá. Hallelujah. Alàgbà bí olóògbé Dayọ̀ Adéwùmí. Olóògbé Dayọ̀ Adéwùmí jẹ́ òṣèré gbajúgbajà. Ó jẹ́ onídìíwá. Àjọ wa ti pẹ́ látìgbà tí olóògbé Dayọ̀ Adéwùmí tó ti bá ọ̀gá wa Òṣèré Adé ṣe eré ìjùjú tó fi wá débi eré orí ìtàgé àti ìjọba àti pẹ́ gbogbo wa àkúrà káàkiri bẹ́ẹ̀ iṣẹ́ ọ̀pá péré káàkiri wọ́n sẹ́yìn pàápàá nígbà tí gbogbo wa wà ní ọ̀dọ́. Èmi wà ní Fádé yìí àríyá tó jẹ́ ọ́fíìsì kí n Sunny Adé kò jìnnà sọ́dọ̀ wọn. Sunny Adé àti Dayọ̀ Adéwùmí ẹ̀tọ́ 24/7 ni wọ́n ti jọdọ̀ bí ìbò wọ́n ṣe ìtàn ìkọ̀rẹ́ nígbà yẹn tó dúdú. So níwọ̀n ìgbà tí wọ́n wá ta níwọ̀n ìgbà ìbà tí a bára wa lò yìí Dayọ̀ jẹ́ tí mo mọ̀ dáadáa èmi àti àjọ wà lọ́dọ̀ Gbẹ́ngà Adéwùsì rẹpẹtẹ lájọ máa bá ṣe nígbà náà ẹ̀dí wá ń wo àwọn eré yẹn èrè mú sọ̀rọ̀ bí 30 years 35 years ago. So ìyẹn dáadáa ni àmọ́ òfin ẹ̀sìn ní dáadọ́ yóò kàn jọba bá a bá rẹ nìkan ẹni bá ń parọ́ fún tí a bá fún ọ lápọ̀sẹ̀ àbí a fún ọ níbo tó bá ní gbónúgbó ìkúléwé èmi ò jíyan gbónúgbó ìkúléwé àwọn yóò kú tó bá dẹ́gbà èmi ò rí gbónúgbó tó ju sáyé. So gbogbo wa ládábàdà kú kọ́nà má jò ti jà báyìí kọ́nà tó kọ́ tó jẹ́ ó sì ní àná pé alùsẹ̀ nìkan pàtàkì nínú àwọn ẹgbẹ́ òṣèlú bí o sì bí àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà sì lùsẹ̀ nítorí pé Dayọ̀ ìlú mọ̀nkadì Dayọ̀ Adéwùmí bàbá Suebebe ìlú mọ̀nkadì kò sí pé àmọ́ wọn kò dápọ̀ ẹlẹ́ẹ̀mejì káwọn èèyàn tó mọ̀ pé ẹnì báyìí náà bẹ́ẹ̀ náà ni nígbà tá a tẹ́lẹ̀ jùjú níyì wọn ò lè dákọ̀ pé Dayọ̀ Adéwùmí tó wà lẹ́yìn Sunny Adé káwọn èèyàn mọ̀ nítorí bí ìyẹn dáadáa ní o lọ́nà bá lè tẹ̀sí abẹ́fẹ́ rẹ̀ Praise the Lord. Hallelujah. Ní báyìí a fẹ́ fi orí ọ̀fẹ́ náà sílẹ̀ fún àwọn ènìyàn. Bàbá Òtòlò mo fẹ́ mọ̀ pé bàbá represent ẹgbẹ́ òṣèré lórúkọ Jésù àmọ̀ rí bá. Àwọn bàbá tí a ti mọ̀ láti ìgbà tá a wà ní èwe ni wọ́n. Lórúkọ Jésù Kristi ẹ ò ní fọjọ́ ọlọ́jọ́ náà. Orí ọ̀fẹ́ Kristi yóò tó fún. So mo wá fẹ́ forí ọ̀fẹ́ sílẹ̀ bóyá ní àwọn ènìyàn tó jẹ́ ẹbí bàbá, àwọn ẹbí
wọ́n wà lórí ìjókòó ẹ̀kànjá sọ nǹkan díẹ̀ lẹ́yìn ìgbà tí ẹbí bá sọ àforí ọ̀fẹ́ sílẹ̀ náà nínú ìjọ Àgbàlá Gabriel tí bàbá ń lọ kó tó di wípé wọ́n dákẹ́ ẹni tí ó bá lè sọ̀rọ̀ díẹ̀ náà ní ṣókí nípa nǹkan tí bàbá gbé ṣe nínú ìjọ àforí ọ̀fẹ́ sílẹ̀ fún irú ènìyàn bẹ́ẹ̀ náà so ta ló máa sọ̀rọ̀ ní ìlànà tí àwọn ẹran ìdílé ẹbí bóyá àbúrò bàbá ìjà rí ẹni tó fẹ́ sọ̀rọ̀ kí n tó kúrò ní abala yẹn yes sir. kí gbogbo tó wà lórí ìjókòó ẹ ṣe lè kó àdúró ti wà ọjọ́ ájìnà sí ọ̀rọ̀ èmi ní àbúrò bàbá Dàgbàdéwùmí Dàgbàsóyè Bèbè so èmi làbí kan ìyá mi gbogbo àti bàbá wà pẹ̀lú wa ìsá àwọn kan tó máa ń ṣe bí mo ṣòro láìkẹ́ gidi pẹ̀lú action lọ́kàn dé láìkẹ́ ó dẹ̀ jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ ìwọ̀n ń wò lójú àbí báyá bákan ìwọ̀n mo dúpẹ́ lọ́wọ́ fún ìgbésí ayé ẹ̀ kí n ṣe tó kọjá tí ò ní pa ló mo dúpẹ́ lọ́wọ́ lọ́ fún ìgbésí ayé Dàgbàdéwùmí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọ Àgbàlá Gabriel nípa àwọn tó ṣe àwọn ọmọ Nàìjíríà wọ́n dìde àmì lágbára Ọlọ́run ní fún ilé gbà gbogbo àwọn tó náwó sí Dàgbàdéwùmí Dàgbàsóyè Bèbè lágbára Ọlọ́run bí tán ti mú owó ibẹ̀ ò ní dí o gbogbo ẹ̀yin tẹ́ jókòó náà ilé àtọ̀nà yóò ní gbà lágbára Ọlọ́run ibi tẹ́ tó wá láti ìrìn àjò ẹ padà sílé látàrí ibi gíga ọ̀rọ̀ yẹn ṣe gan èmi ní Bíọ́dún Adéwùmí. ìjà ní representative láti ìjọ tó ń kàn lè sọ̀rọ̀ díẹ̀ sókí bá kí n forí ọ̀fẹ́ sílẹ̀ fún màmá tó ń tọ́jú wọn kó tó di pé bàbá dákẹ́ ẹjá fi orí ọ̀fẹ́ ìṣẹ́jú díẹ̀ lẹ̀ fún wọn ẹjá sún síbí láti gbọ́ bí bàbá ṣe bí bàbá ṣe rìn àwọn bí bàbá ṣe ń bá yín gbé ní àkókò tí wọ́n sì wà ní ayé. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ̀dẹ̀ tún kú ọ̀rọ̀ ìdí. A lè dúpẹ́ lọ́wọ́ dádì wa náà. Dádì pásítọ̀ Gabriel. Wọ́n ti wà lẹ́yìn gan. Ṣùgbọ́n ojú ti owó. Ìṣe pé kò sí owó yẹn. Ojú tì í. Torí àtẹnitàní tó bá ti ń ṣẹlẹ̀. Tí bá ti ní dádì. A ti ń lọ o. Tọ́ba dẹ̀ lọ níwájú Ọlọ́run àti ènìyàn. Kì í ṣe pé à ń wo orí fífọ́ lẹ́yìn pé kàkúkàn míì tán máa ṣe ẹ̀jẹ̀ ló máa ń gbé fún wa. Ó di ẹlẹ́ẹ̀kẹrin tá a máa lọ tálẹ̀ tí mo ti mọ́ kọ́ torí tí bá ti lè wá lọ yúùsì èjì báyìí wọ́n ní kọ́mọ̀tì kan lè ṣe wàhálà wọ́n ní kí wọ́n máa gba rìsọ́ọ̀tì. Ìjọ kan dájú ìwá sí ọ̀dọ̀ wọn náà wọ́n wá kí wọn ni wọ́n dẹ̀ béèrè mi lọ́wọ́ èkejì ni wọ́n ní mo ti lọ yúùsì èjì pé mo ti lọ gba rìsọ́ọ̀tì wá. Márùn-ún ti mú rìsọ́ọ̀tì wá náà bẹ́ẹ̀ ni mo ń sọ fún dájú náà máa ní kò sí wà kí ló ní ká tún ṣe báyìí ṣé owó la tún nídìí ní màá ní dádì owó la tún nídìí wọ́n á tún ṣe fún bàbá yẹn náà gbìyànjú láti dìde ṣùgbọ́n ojú ti owó gan ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ó wà pẹ̀lú yín ṣùgbọ́n ikú ló bọ́lá jẹ́ sùúrù o ní kí bá ní kí bá sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ pọ̀ gbẹ bá dúpẹ́ lọ́wọ́ bàbá Gabriel ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn o wọn jẹ́ kọjú sí ìwà ìgbà gbogbo bàtà bá ń pè wọ́n fún wa lówó láti ká máa lọ ṣùgbọ́n Ọlọ́run ló fún wa ló mọ̀ ṣe ṣètò ẹ ṣe tó kí gbogbo ẹ̀yin ara ní tó dìde ẹ ṣe àdúpẹ́ o ẹ̀ní fi wé gbà. mo wòye pé ẹja pàtẹ́wọ́ fún Jésù rẹ̀. nígbà tí àwọn ẹgbẹ́ òṣèré ti sọ̀rọ̀ tí ẹbí ti sọ̀rọ̀ tí ẹ tó ń tọ́jú bàbá bákan náà dẹ̀ ti sọ̀rọ̀ mo wòye wípé ó tọ́ torí pé àwọn ọmọ bàbá wọn bẹ ní ìjókòó àti ọmọ wọn ọkùnrin àti obìnrin wọn wà ní ìjókòó sọ á fún ọmọ wọn kan láàyè láti sọ ọ̀rọ̀ èrè nípa bàbá wọn bóyá ìkan lára àwọn ọmọ ta ló máa sọ̀rọ̀.
Rawale, you are the firstborn. Let me look. Rawale, you are the firstborn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa lórí ìlú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìrọ̀ náà ní ẹ̀ka tó pẹ́ fún. Mo dúpẹ́ lọ́wọ́ èèyàn. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá. Àlàdé bẹ́ẹ̀. Mo dúpẹ́ fún mi. Ẹ̀kú mọ̀ wá rí. Ẹ̀kú mọ̀ wá rí. Ṣé wá ló ṣe dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó jókòó gbogbo wọn tó wá. Aṣojú bàbá ìwà fìlẹ̀ fún láṣìírí. Inú mi dùn kan fún gbogbo ìfẹ́ rẹ̀. Nǹkan tí mo ṣe kò yẹ kí n ṣe nǹkan tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ẹnìbọ̀ tó bá ń lọ káàkiri Nàìjíríà àti ìlú òyìnbó kò yẹ kí n ṣe but èmi náà fẹ́ kọ́ mọ rí tó gbẹ̀yìn náà èmi náà ṣe ṣe nítorí ìyá mi kọ́ mi lọ́mọ nítorí pé mo wá bí yes ìyá tó bí mi lọ́mọ dídí sọ̀rọ̀ so inú mi dùn pẹ̀lú péjọ yìí bàbá ti kú sọ́run báyìí ó mú wà. Bàbá mi is a friend. Èmi àti ẹ̀kọ́ ṣe pé bí apá níjà àláwọ̀ 2 months ago tó kọ́ blọọkì mi was a friend. A máa ń gbára wa lórí a máa jọ ń ṣeré ni. Is a friend, is a father. Kò sẹ́ni tí ò ní ti tiẹ̀ lára. Èmi náà ní tèmi lára torí èmi náà bímọ. Kùjẹ̀kùjẹ̀ wà lára tèmi náà. Bọ̀ inú mi dùn pẹ̀lú ìpéjọpọ̀ àjókòó. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bọ̀dá bí náà. Ọlọ́run á tọ́jú ẹ̀yin náà. Ọmọ rẹ̀ á gbẹ̀yìn yín. Ẹ dúró bí bàbá, ẹ dúró bí ẹ̀gbọ́n, ẹ dúró bí àbúrò. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mọ́mì náà nítorí ìjọ́ tí wọ́n máa gbé bàbá kúrò mo rí fídíò yín nígbà tẹ̀ ń sọ̀rọ̀ inú mi dùn gan bó tiẹ̀ ṣe pàwọ̀ tiẹ̀ lè yọjú nígbà yẹn bọ̀yìn dúró. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo Adéwùmí family. Mo dúpẹ́ lẹ́ni tó jẹ́ bí ẹ̀gbọ́n fún mi. Mo dúpẹ́ láwọn tó jẹ́ àbúrò fún mi nítorí pé wọ́n dúró. Bàbá ti kú ẹ ṣé gan. Mi ní nǹkan tí mo fẹ́ sọ dìgbò ẹran tó ní ìmọ̀ ọlọ́sọ tó pọ̀ jù ẹ ṣé gan. Ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún. Ìgbà máa wà tí a ó bí èèyàn, ìgbà sì máa wà tí ènìyàn ó kú. Níwọ̀n ìgbà tí a bá sì wà nú ayé, ó yẹ ká kàn mọ̀ pé ọkùnrin kálukú wa wá síwájú Ọlọ́run wípé ohun tó bá gbáyé ṣe ẹ̀yin ó rò nígbà tí èèyàn bá sí mọ́. Tí èèyàn bá gbáyé ṣe rere, wọ́n ó sọ rere nípa ènìyàn. Tí èèyàn bá dẹ̀ gbáyé ṣe ìdàkejì rẹ̀, wọ́n ó sọ. Àdúrà tí mo kàn ń gbà ni wípé gbogbo wa tí a wà lórí ìjókòó, ọmọ rere yóò gbẹ̀yìn gbogbo wa. Mo ní ọmọ rere yóò gbẹ̀yìn wa. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ bàbá bí ìpèníjà tí ẹ wà. Tẹ́tí ẹ lè wà níbí ìmúdẹ̀ ń fi àkókò ìbá àwọn màmá náà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí ẹ̀gbọ́n sọ lẹ́ẹ̀kan wípé màmá kọ̀ òun lọ́mọ. Màmá níbi gbogbo tí ẹ bá wà mo bẹ̀ yín ní orúkọ Olúwa gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú rẹ̀ fún ìran àkókò yìí. Ẹ fọwọ́ wọnú. Nígbà tá a bá wà nú ayé la lè ṣera wa. Kò sí pé èèyàn ń ṣẹ̀yàn ní ọ̀run. Nígbà tá a bá wà nú ayé ìdẹ̀ ló mọ̀. Ẹ dáríjì, ẹ fọwọ́ wọnú. Lórúkọ Jésù yóò sì dára fún yín. Lórúkọ Jésù yóò dára fún yín. Eléyìí ló máa mú wa tẹ̀síwájú. A ó lọ kà nínú ọ̀rọ̀ Ọlọ́run léyìí tí ọ̀kan lára wa yóò bá wa darí ẹ̀. Ẹ jẹ́ kí n pè wọ́n wá sí iwájú. Lady Evangelist Adégbèmí. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa fún ti ìsìnkú ti àwọn bàbá wa tí ó sọ̀rọ̀. A ó rí ibi kíkà wa nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí 9. Ìṣe àwọn àpọ́stélì orí 9. Nígbà tí a ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì that is 36 títí dé ẹsẹ̀ ogójì. Ó kà báyìí pé ọmọ ẹ̀yìn kan sì wà ní Jópa tí à ń pè ní Tábítà
ní ìtumọ̀ rẹ̀ tí à ń pè ní dọ́kà. Obìnrin yìí pọ̀ ní iṣẹ́ oore àti ìtọrẹ àánú tí ó ń ṣe. Ó sì ṣe ní ijọ́ wọn nì tí ó ṣàìsàn ó sì kú. Nígbà tí wọ́n wẹ̀ ẹ́ tán wọ́n tẹ́ sí yàrá kan lókè. Bí Lídíà sì ti súnmọ́ Jópa nígbà tí àwọn ọmọ ẹ̀yìn gbọ́ pé Pétérù wà níbẹ̀, àwọn rán ọkùnrin méjì sí i lọ ibẹ̀ pé má ṣe jáfara àti dé ọ̀dọ̀ wa. Pétérù sì dìde ó sì bá wọn lọ. Nígbà tí ó dé wọ́n mú un lọ sí yàrá òkè náà. Gbogbo àwọn opó sì dúró tì í, wọ́n ń sọkún, wọ́n sì fi ẹ̀wù àti aṣọ tí Dọ́kà dá hàn án nígbà tí ó wà pẹ̀lú wọn. Ṣùgbọ́n Pétérù ti gbogbo wọn sóde, ó sì kúnlẹ̀, ó sì gbàdúrà, ó sì yí padà sí òkú. Ó ní, Tábítà dìde, ó sì la ojú rẹ̀. Nígbà tí ó sì rí Pétérù, ó dìde jókòó. Báyìí ni à ń dápẹ́ kíkà rẹ̀ kí Olúwa kí ó bù sí gbígbọ́ àti kíkà rẹ̀. Àwọn ẹgbẹ́ akọrin wa wà ní ìkàlẹ̀ láti fi orin yẹ́ bàbá sí. So a fún àwọn ẹgbẹ́ akọrin ìjọ Àgbàlá Gabriel ní àǹfààní láti ṣe ẹ̀yẹ ìkẹyìn nínú orin fún bàbá olóògbé Dayọ̀ Adéwùmí. Choir. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ètò ìsìnkú bàbá wa ni a ṣe ní ọjọ́ òní, a fẹ́ fi orin kan nípa ètò ìfẹ́ fi gbé ètò ìsìnkú ní ẹsẹ̀. Ó sọ wípé ọ̀rọ̀ ìjọba ọ̀run ó ṣe iyebíye. Lórúkọ Jésù bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ orin náà, lórúkọ Jésù Ọlọ́run ó bùkún fún wa. Àmín Jésù. La 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 la. Ọ̀rọ̀ àwàdà kọ́.